gbogbo tó ọba ṣe bi tọ́lọ̀ láyé táyé ọba ti fi bú ọ ọjọ́ tọ́lọ́wọ́. alibarika ò tí ì wọ nǹkan náà bẹ́ẹ̀ni. níjọ́ ọba borí lásán látúntò ọba yẹn fi ọ́ ṣe yẹ̀yẹ́ ọlọ́run ètí gbà. ó ń ṣe wá sí ọ̀nkọ́ ọmọ kéwú ọjà àfẹ́ ń tẹ̀síìrì ọjà àfẹ́ ń wá sí ìdájí ó ń ṣe ń ta gbangba ni abọ́sọ̀sọ̀ láti gbogbo gbà táyé ọba ti fi nǹkan náà bọ̀ kó ṣe kéétà rẹ ọlọ́run ò tí ì tẹ́wọ́ gbà ní. La ilaha illallah. La ilaha bí illallah. ọba ti borí tọ́ba ni wọ́n tún lọ òye àjẹrò ọlọ́run gbàǹjọ́ náà. ọlọ́mọ yẹ bú tiwa yìí tí wàá bọ́ ọlọ́mọ yẹ bàjẹ́ ẹlẹ́ ṣé ọ̀rẹ́ ẹ̀ gbọ́ kẹ́pẹ́ kí ni. wọ́n là ń sàn ní sẹ́ Buhari àdúrà gbọ́lẹ̀ sàdúrà wọ́n wọ́n ní alásìkẹ́jì kan kẹ́lẹ́sẹ̀ ọ̀kan yín lọ́rùn ọ̀kan ṣe gbẹ́ gbogbo lẹ́yìn ní òkúta nìkan ní yọfọmọ rẹ di gbogbo ẹni bá rò kúrò mi yọfọmọ rẹ di. ọ̀la yọ̀fọ̀mọ̀ ẹ̀dí yọ̀fọ̀mọ̀ ẹ̀dí alright yọ̀fọ̀mọ̀ ẹ̀dí yọ̀fọ̀mọ̀ ẹ̀dí gbogbo ẹni bá òkú wa yọ̀fọ̀mọ̀ ẹ̀dí ekute àtọ́lọ́gbọ̀ adẹ́ni yàrá ekute àtọ́lọ́gbọ̀ pàdé ní yàrá ọ̀kan ni yóò fàyè lẹ̀ lọ yóò sì jẹ́ ẹnìkan. owó tó tán. Wìtìwìtì lórí ìgbà o. Marketed and distributed by Alubarika Ventures. Opposite gate 6 Ìlọrin Central Mosque Ọjà'ba Ìlọrin ìpínlẹ̀ Kwara. Telephone 002-060-5999. Bàbá Musa kọkún aláwùyá Ṣéhù Muhammadu Jamiu bàbá wàyà kutubuna Ṣéhù Muhammadu Jamiu wàyà sirima kutubuna Ṣéhù Muhammadu Jamiu alahadimun Ambiya Ṣéhù Muhammadu Jamiu uban Ṣéhù Lukumanu uban Ṣéhù Zakariya uban Ṣéhù Abdul-Latifi ubadiu wakiki Maulana Ṣéhù Muhammadu Jamiu ase Ṣéhù Muhammadu Jamiu baba na Ṣéhù Muhammadu Jamiu muna tamamaraka asekeni ubantebiya munikawiya muyoda dekai iwoni yoniwa iwoni anawa iwoni ọ̀túnlawa Ṣéhù Muhammadu Jamiu waya Jamiu khairati amaja alwara. iléeṣẹ́ Abrasco Entertainment ló ń pe tó ń ta ẹ lè rí gbogbo ilé ìtajà tó ń ta quality tàbí ká ẹ pé 08178040824. ó ní mo fẹ́ ó ní ẹ̀dàkùn ẹ̀jẹ̀ rí mo fẹ́ rí Buhari ni àwọn òròyìn tá à ń gbọ́ ọ̀dà mo ní kí n wá ń gbọ́ mo ní báyìí táwọn náà ń gbọ́ ni. àwọn kan ní àkọ́bí ìyá wọn lọ lọ Àbújá wọn lọ dá lẹ́yìn. à ń gbọ́ wúruwúru àwọn kan nú àwọn fáà àwọn kan nú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ń pariwo kí ayé wọ́n ń gbẹ́rù mọ̀ pé àbígbẹ̀yìn ìyá bàbá wọn ọ̀lẹ́ kó ọ̀làksidẹ́ǹtì. ìtẹ́ bá ti rọrọ mọ Musa ọ̀là bẹ́tì làtíkì àwọn ọ̀ràn yín wọ́n mọ̀ rẹ lẹ́yìn. ìtẹ́ bá ti rọrọ àkọ́bí fámìlì yín àtìrandíran pàlẹ́kẹ́jẹ́ wọ́n mọ̀ lè kó wọ́n lọ Àbújá wọn ò ní darí wọlé mọ́. kò sí dọ́kàn mi pẹ̀lú ọlá kankan nílùú Nàìjíríà kò sí tọ́kẹ́wọ́ Musa pẹ̀lú olówó kankan nílùú Nàìjíríà ẹni tèmi bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tó bá mu wá ń gbà kí ló dé ń jẹ́ gbì ń ṣe wá kú gbì ń lọ wá sí mi sì ń darí wọlé ẹnikẹ́ni àfáàní alákọ̀wé ni oníṣẹ́ ọwọ́ ni tàǹsí ní wà ọ̀kadà ní ń gùn oníṣòwò ni àgbẹ̀ ni adáhunṣe ni ibi yòówù tẹ́lẹ̀ jòkó sí tẹ́lẹ̀ bá ń pọ̀ mọ́ Musa ọlásídẹ́ǹtì
ìpàlẹ̀ kejì ọmọ yín ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ọkàn ní ọ̀pá wọn. Allahu Akbar. nílé iṣẹ́ wa Albarika Ventures tó wà ní opposite gate 6 Ìlọrin Central Mosque kọjábà Ìlọrin ìpínlẹ̀ Kwara. ọkàn òjọ̀kan ní cd àti bcd wá sí àtọ́rin la ń gbé jáde. láwọn eléyìí ti ṣe yìí kì í sọnù ṣéwúṣe. àwọn best sellers tó ń ta wìtìwìtì káàkiri rẹ̀. what next? torí ọmọ hope surrender perfection ẹ̀jẹ̀ mi ìwúlò tiẹnu 1+1 ìgbàfọlọ́ ntí ìgbàgbé wa ìfẹ́ ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn bàbá èrè lọ́mọ àṣejù oníyẹyẹ ìwà ni o bàbá mẹ́gàjì kílà sá fún gbogbo ẹ̀ ló ń ta wìtìwìtì lórí ìgbà o marketed and distributed by Alubarika Ventures opposite gate 6 Ìlọrin Central Mosque kọjábà Ìlọrin ìpínlẹ̀ Kwara telephone 002-060-5999 ó tún wà lọ́dọ̀ Golden Point Music lálábà Èkó àti káàkiri ń bí gbogbo Alubarika Ventures gbogbo eléyìí táwa bá ti gbé jáde ló ń lọ Alubarika bẹ́ẹ̀ ṣe ìrajà tó ń tilé iṣẹ́ wa jáde Alubarika gbogbo wa máa pọ̀ sí ní ẹ̀ṣà mi o. ìkan tún lélẹ̀ yìí o ẹ wo ó lágbára gúdúgbò ọ̀rọ̀ jálulẹ̀ nú eléyìí yàtọ̀. àrídùnnú Allahumma wàlẹ́hì ọlọ́run ó wà pẹ̀lú ẹ̀. ومن أراد زكريا orí ẹni ọba masaka tẹ́lẹ̀. يبكي من بكائه bí saka bá ń sunkún ọmọ àrídùnnú ẹni ọba mọ̀ tẹ́lẹ̀ ìwọ ni ó sì bá a sunkún pé ó tọ́ kó sunkún. يبكي من بكائه bọ́bá àrídùnnú bá ń sunkún ìwọ náà bọ́ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ tọ́ọ̀mọ̀ pinlẹ̀ tọ́ọ̀mọ̀ bí tí ṣe tọ́ọ̀mọ̀ bí tí rìn tọ́ọ̀mọ̀ bí ìwọ náà ó sunkún. لأنه من أجمل الناس torí inú kéèyàn yáàyè sàká àrídùnnú yáàyè níwọ̀n bá tiẹ̀ tó lọ́hùn fún un wàláhì bẹ́ẹ̀ bá gbé máìkì fún sàká àrídùnnú. orin sàká àrídùnnú ọmọ ológo orin rẹ̀ dùn. وحكمة sàkọ́ wa kọjá kujaku orin wa hikman ẹ̀ẹ́rì ọgbọ́n nù orin tí sàká kọ. ìgbà ọlọ́run ó gbèdé fún sàká atẹ́gùn àgàn dé lójijì. وهو في عمله atẹ́gùn àgàn tó dé bàbá wa yé gbà mí àdéhùn ọlọ́run tó tẹ́ ń bẹ nínú atẹ́gùn ni kọ̀wá ká sàká àrídùnnú kọ̀ọ̀ká mọ́nú ilé kọ̀ọ̀ká mọ́nú ọkọ̀ kọ̀ọ̀ká mẹ́rí ọ̀kadà sàká ń kọrin lọ́wọ́ lórí stéèjì látẹ́gùn yìí dé ẹ̀rí àdéhùn ọlọ́run pẹ̀lú atẹ́gùn ọkọlù sàká lórí stéèjì sàká ń lọlẹ̀ báyìí eré ni àwàdà ni sàká kanlẹ̀ lórí stéèjì. marketed and distributed by Alubarika Ventures opposite gate 6 Ìlọrin Central Mosque kọjábà Ìlọrin ìpínlẹ̀ Kwara telephone 002-060-5999 kúkú mẹ́ntẹ́ ní Buhari ọmọ Musa Ajikobi wa ìkan tún lélẹ̀ yìí. ẹnu àyà kan tọmọ ní ọmọ akíntúkè. ewé tó tún wá múlò kò sí rábà náà ti nà mẹ́fà. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina Ọlọ́run ní kò ní yẹ yín. ọmọ tó ti lọ òkúrọ́ kéwú àwọn tá a bá òkúrọ́ kéwú wọn ò ké jìbìtì èsì tẹ́yìn tóní tẹ́yìn kékeré kúkẹ́ báwọn inú wa náà láti rá àfa tó lóun kọ́ yẹn kéwú wọ́n ṣe wòlímọ̀ wọ́n wá mú ìyàwó tí ó ṣe wòlímọ̀ wá láti Èkó wọ́n wá bẹ̀rẹ̀ bisimilayi rahmani rahim bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim ọmọbìnrin náà dáhùn wọ́n wá kí oríire kùránì kan tán bẹ́ẹ̀ wọ́n ló kéwú nínú ayé kan yín náà ni nbẹ ọlọlọmọ ya jà pé ń wòlímọ̀ tí ò rí kéwú ké mọ́ lónìí ọlọlọmọ ya àdìsọ ń wòlímọ̀ tí ò rí kéwú ké mọ́ lónìí ẹ ṣépèlè ra yín Ọlọ́run tún ṣépèlè àfa tó kọ yín súkú báwa fáwọn bá kọ́ wa ń súkú sáàlè wa wí ká lè kéwú ta ní sí báyìí wọn kọ́ wa ń súkú lẹ́fi lè pè wá fi wá wí tẹ́ a bá fẹ́ wí. ẹ̀yin ọ̀dọ́ àbá àtòní ẹ tẹ́ táì ẹ sọ́ra yín àníjẹ ba ìlú yìí jẹ́ àsìníjẹ boko àwọn àfáà jẹ́ àwọn àṣàṣì tẹ́ ẹ bá mọ̀ Bùkárí Musa lèmi jẹ́ ẹ kàn rí pé àtẹ̀yìnkú ọ̀sẹ̀ lẹ́nu agboolé yín ni wọn ò ní tiwájú kú mọ́ torí pé ntọ́lọ́hún wí ni wí èyí ṣe tẹ́ ẹ fẹ́ boko àwọn àfáà jẹ́ jálàbí àwọn àfáà jọ̀hún ṣe kọ́lẹ̀ yín ń ṣe lónìí àwọn jálàbí jọ̀hún ò pé ẹ mẹ́sì aláboyún wà wọn ò pé ẹ má wọ aláboyún wà
wọn ò pe ẹ mú fún àfin wà. Marketed and distributed by Alubarika Ventures. Opposite Gate 6, Ilorin Central Mosque, Kọjá Ilorin ìpínlẹ̀ Kwara. Telephone 002-060-5999. ọjọ́ dùnú ni o VCD kó máa jáde ìbejì Saheed àti Fatima kémi jèrè ọjọ́ lọ́jọ́ yẹn gbà bẹ́ẹ̀. màmá ò fara ti sẹ́ bí eléyìí rí o ó yẹ gbà. Alájà Amina Àjàó òbí rere ó forí sepò bókú ọ̀rọ̀ fún gbogbo àwọn tẹ́ ń yájú sí ìyá aláya ó túrè. ìyá aláya mo kí ọmọ máa dùnnú mi ò tó pè é lórúkọ láláyé máa mi ṣe ìdá wo mo ti máa tọ́ lẹ́rùn ẹ̀kọ́ ọmọ ẹ̀hún àpẹẹrẹ tó ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wo ire ní pẹ̀kípẹ̀kí àwọn ọ̀tá ẹ wá lọ ń ṣe flapapa. ó túrè. èrò wo sórí tẹnìkan bá ṣe flapapa tó jánu tó japa ṣáàtì fọkàn ọ̀dàlẹ̀ o kò sí wèrè kò sí ṣòro ni. ó yẹ gbà. èrò ti pọ̀ jùjọ́ àkàkà tán ni wọ́n Alhaji Abdulrasaq kọ́mándúdú òun náà fi bàndírì dára lọ́jọ́ tá a pè ní ọjọ́ ìdùnnú. Saheeda Fatima màmá wa Abashehu ajá Amina òbí rere amara wa o amara wa ìyálàyà o amara wa o amara wa àwa olóríire òrìjìnà amara wa. ayámọ̀sẹ̀ náà fẹ̀fẹ̀ dá wa lára yá. ẹni ewúrẹ́ bímọ ẹni ewúrẹ́ bímọ tó wá sí kó mọ jáde wà láyé ẹ̀sìn ló mi ṣe sẹ́rí bó rèé sẹ́rí bó yọ̀dẹ̀ sẹ́rí bó gbóná. abẹ́rẹ́ ẹjọ́. oyè sátì a lè kiri kókó ẹjọ́. àwọn eléré tí wọ́n tún kú àbẹ̀ lọ́jọ́ náà YK Dot Agbo Ẹlẹ́pọ̀n Saka Konsoma Bọ́lá White Faith Balógun Mufutau Ayénígbà látàkúrẹ́ Alájà Rukayat Bátimolúwasí òun náà fi jọ dá wa lára yá nínú VCD ìkómọjáde ọjọ́ ìdùnnú packaging by Abrasco Entertainment Alubarika Marketer ló ń pín ọjọ́ ìdùnnú káàkiri a wà ní Central Mosque ọjà ọba Ìlọrin tẹlifóònù nọ́mbà wa 080-2060-5999 Alubarika tí ń ṣiṣẹ́ Alubarika ló ní kí n sọ fún gbogbo wa pé ọjọ́ ìdùnnú wa kò ní dìbànújẹ́ sàbí ẹ̀. ewé tó tún wá múlò kò sí rábà náà ti nà mẹ́fà Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina Ọlọ́run ní kò ní yẹ yín. fàyà ayyuhal qari. èsè tó ń kúrọ́ tó. ọ̀dẹ̀ náà ń wí. tòun ti gbogbo ẹ̀ oníwàásí àgbáyé dì tán lónìí. ààrùn oníwàásí àgbáyé mọ́. àwọn tó wá sórí ilé lára oníwàásí àgbáyé pọ̀. ẹlẹ́mi bá ń ṣe wáàsí tí máa ń tú orin lọ àkàdá kábàáyà máa wò gbẹ bá wo gbogbo tí ń wí bẹ́ẹ̀ bá ti tẹ profile bẹ́ẹ̀ bá lọ wo profile oníwàásí àgbáyé náà ní ń wí orin wọn ní ń wí ẹlòmíràn ra kásẹ̀tì wọn gèlètè ìfẹ́ kọ́ ń jí kéwúké ni ẹ wá ṣe bí ẹ ṣe bó serious pẹ̀lú àgbẹ̀ wá sí ni yàrá gbé sí nansẹ̀tì ń hà ni ẹ bá tún àlàfà ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ bí wòlímọ̀ yóò wá bẹ̀rẹ̀ alubarike yìí wọn náà yọmọ lọ bó wọn àṣẹ àgbáyé lálẹ́ kìámà. àmín. gbogbo àwọn tó kéwòn lára àfa wa. bá a ti wá lu ayé nu
Yusufu òun náà lọ Yusufu ilé òkú káwa yìí Yusufu ilé òkú tá a wá jókòó tì lónìí òun wàlímà òun náà lọ bẹ̀ àwọn bàbá tó bí wọ́n fi ránṣẹ́ sọ́hun ìwọ náà tún lọ kó àlùbáríkà làájí àgbà wálé wa ni. ìwà bíi amọ̀ ń bọ̀ lọ́rùn ọmọ rẹ̀ àwọn kan ni wọ́n kó kinní sí àwọn amúgbó àwọn ajẹgbó àṣàárín ìfìn nísìnyí àwa star gbọ́dọ̀ débi kan àádá ẹ̀ mọ̀ wá ìwálẹ̀ tí wá dà mo nínú iṣẹ́ tí yálà yẹ tá a jọ sí kí ni kí n mú àti ẹ̀ wo ni bọ́ wà. ọlọ́run ṣe ń ọba wa páàkì wọn kúrò ńlẹ̀ ìjọba tí ń ṣerú wọ̀nyí ọlọ́run ò ní pín yín pa ẹ bá wa fọ̀ lọ́rin mọ́ ìlú àfa nìlọrin ìlú àfa nìlọrin kìí ṣèlú ọ̀rá ìsà rí pa agbádùn díẹ̀ ni àwọn ọlọ́kadà kan ríbi gbé yẹn débi kan wọ́n ríbi gbé kálukú débi ọ̀fẹ́ ẹ dákun ẹ má bà lọ́rin jẹ́ ìlú wa ni bẹ́ẹ̀ lọ́jà nísìnyí ẹ̀ rìn falala ni bọ́kọ̀ wa já ẹrù nísìnyí yóò farabalẹ̀ wọ́n já tán ni ọmọ Ìlọrin èéṣe ìlú àwọn àfáàsì ni àbáwá Yusuf Okubi Okubi ń mọ mi lẹ́nu sí Yusuf oko ọlọ́wọ́ wọlé àwọn àgbàlagbà tó ti wà ní kémi ló tó dé alibarika rẹ ò ní pin. amiina. ẹlẹ́kọ̀ọ́ bá sábẹ́ jẹ̀mọ́. Allahumma amin. bima fi min kulli suratin wa ayati thumma al-hurufi سألتك بالقرآن والكتب كلها بأسمائك العليا بآيات فصلت دعوتك يا رباه حقا وإنني oríjọba tó ní ìjọba rẹ̀ ni. سالت gbogbo mugbómugbó ọmọ Ìlọrin wọn kílẹ̀ àwọn ẹ̀kúnlé mi ni wọ́n wà bọ́lọ́mù bá fẹ́ bẹ́ẹ̀ bá jáwọ́ ẹni dé mọ́. بما في كتاب الله من كل سورة. ìtakùrẹ̀ ìtọ́jẹ́ balance àti sọ̀rọ̀ àwọn onígbé kò sí aláburú Ìlọrin tí wọ́n pàdé mi tí ó kù pété mọ́rọ̀ kò sí àmúgbónà. ọmọ jẹ pé kò sámugbó àrùn à ń para wá pọ̀ mọ́ kò sí òmùgbónà tí ó kùkù bí ti ń lọ. ọwọ́ àpò òmùgbó tó ilé ẹ̀ yá ẹ̀gbọ́n wọn lè sọ̀rọ̀ ńgbà tá a sí lé kò sí tó kù yìí sì wù yín wọ̀ bẹ́ẹ̀ wulẹ̀ máa lọ olùjọ́ àlùkìyámù. بما في كتاب الله من كل سورة. ẹ̀yin ilé ògo wàláhì ọlọ́wọ́ níbi ní. kí ló dé ẹ fẹ́ bà lọ́rin jẹ́ bíbí kan bá rí rádaràda parí ẹ lọ kú ọ nílọrí ẹbẹ lọ́hùn bíbí kan bá ń gbóná wá ní ẹ lọ lọ́rí ẹbẹ lọ́hùn bíbí kan ọba níní kò sí tútù ọ̀tọ̀ kò níní ọ̀tọ̀ ìka níní kò sí ní tútù ìka tútù kò sí ní níní méjèèjì bá ṣẹlẹ̀ ńlùkà wá ní ẹ̀dùn ọ̀gbọ́nrín ẹ̀fọ́lá sí àdéhùn bẹ̀rù ẹ̀fọ́lá alájẹ́ gbà bẹ̀rù ẹ̀fọ́lá bàbá wa làbí oníkìtì gbà bẹ̀rù ẹ̀fọ́lá àbáwa ló mọ́ta bẹ̀rù ẹ̀fọ́lá àbáwa kọ́kàkì bẹ̀rù ẹ̀fọ́lá àbùkẹ́ òkú bẹ̀rù bẹ̀rù ẹ̀fọ́lá àbáwa lè ná bẹ̀rù ẹ̀fọ́lá àfàgbà bẹ̀rù wọ́n sì tó yóò sì rí bẹ́ẹ̀. Ìlọrin ọ̀hún náà lè sọ di rádàbà odù òmùgbó. àgbo ẹ̀wọ̀ wèrè arọ abirùn àwọn tí ó tún wá wúlò ọwọ́ ń wẹ̀ ní kúra ọwọ́ ń tàgbó tí ẹ ọ̀dá ó tó bá ti ọ̀ká ń tẹ́bù èèyàn jẹ́ yányán. بما في كتاب الله من كل سورة. ó rí ìdágúrè wọ́n máa béèrè lọ́wọ́ èèyàn pé wàlímọ̀ wọ́n ti bá
ẹ òbí tí ń yà sí ẹni ọba ní tí ń gbà wọn làákàyè ẹ dàgò. Allah. kó bọba wò tọ́ba jẹ́ pé àfa ni àfa rẹ̀ ọ̀sàdúrà fún tọ́ba jẹ́ pé kò kéwú ń gbọ́ wá sí ni etí rẹ̀ tẹ́fí ń gbọ́ wá bọ́ba gba ọ̀tún wọlé sí pàtó ti jáde Suratul Bakara súra màálù lọ́lọ́run pè láyé ń bẹ̀rẹ̀ lọ́lọ́run fi sọ̀rọ̀ màálù nípa nǹkan mi lọ́ni Suratul Nahli súra oyin ọ̀rọ̀ oyin ló yẹ kọ́lọ́hún ọ̀sọ̀ kan lẹ́mẹ̀ ọkàn sọ̀rọ̀ oyin ní láyé mélòó kan nípa nǹkan mi lọ́ni. bẹ́ẹ̀ni. àṣẹ bá ń ṣe wá sí ikú níbi ìyàwó ọkọ àti ìyàwó kí ni wọ́n padà hẹ́ndì sí wọ́n padà kú náà ni wọ́n ọ̀dẹ̀ láàánú àwọn sànú bàbá níbi ìyàwó ìtàn ṣe wá sí. àwa ń sọ̀rọ̀ lu wa lọ́wọ́ báyìí bàbá ń béèrè gé ibi wòlíì mọ̀ wọ́n ṣe gbọ́dọ̀ Kùránì lọ́yẹ̀ wọ́n sọ ìwọ lọ́wọ́ ara wa létí. èmi tọ́lọ́hún ní kí n kí olóró àfa tó ń yanjú ó sì ṣàdúrà fún mi ó lòun ní kiri ọdún ẹnì kankan káàkiri ntẹ́gbẹ́sìn ní ọmọ ni èmi náà sì ń sáámi jọ náà ọlọ́run sì gba gbogbo ẹ̀ ọjẹ́ ní free mo free láti sọ̀rọ̀ sí anybody torí wọn níwájú ọyìn n kò sì ṣe mòlúdi n kò sì ṣe àwa ara wa náà là ń jẹ sí àmọ́ nígbà polówó kan níbo tó máa rán mú pé à ní lọ ọlọ́run ti tó ẹ̀yin ilé àbá mi oníwàásí àgbáyé rahimahullah àgbọ̀dọ̀ yẹn lọ́rin yóò bàjẹ́ ìlú àwọn àfáàní wọn alọ́lọ́run wọlé baba ńlẹ́ abí kan wàlí yìí ọlọ́run kan tó nù baba ńlẹ́ abí kan bẹ́ẹ̀ bá fún àwọn lówó ẹni ó bù wọn lówó òde tí kò baba yìí ṣe ha owó lọ mẹ̀múnà tí ọkọ rẹ̀ ò láyé mọ́ ẹ fún òun náà lákòó mẹ́wàá èyí tó bá bá wà lánàá tó lóun òróró ilé ìwé san èló ló ti ẹ̀ pé rí àkó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́mọ pé ẹ pè wá èló lówó ilé ìwé àwọn ọmọ rẹ àkó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ yọ ọmọ owó lẹ́yìn tí wọ́n gbé sàká fún nísìn ìyá gbé sàká wá fún mi ẹnìkan wá kọjá ta kéka náà dákun eré ọmọ òun yí wọ́lọ́mọ tó mu tẹ́ yí ń tèmi. ẹ wà wọn ni ẹ wá wà wá bọ́ọ̀lù àlìyá wà àlìjẹ́ náà àlìjẹ́ náà Fìrìdáùsì àwọn tó nílẹ̀ gbọ́ ti ń ka ni àánú wọn bá nàbí wọ bẹ̀ wọn àmọ́ àlìjẹ́ náà Fìrìdáùsì èmi rẹ níbo iṣẹ́ wo la ṣe débẹ̀ wọn àní wọ́n bá ṣe pé dra kí nà bá ń bẹ lálìjẹ́ náà ó ṣe déédéé mi ọlọ́run fún mi léyìn wọn kó mi ọmọ kan sí ńlá kí n mọ̀ pé ẹ dákun ẹ fún wa sọ yìí dáadáa ọ yá ju iná lọ. ta ló ní sẹ Fìrìdáùsì lọ́wọ́ nínú àwọn ọ̀dọ́ àfáàsì ẹ̀ ń bọ̀ ń bí ọ̀rọ̀ alukurani ilé la wa. ta ló ní sẹ téèyàn bí Fìrìdáùsì lọ́wọ́ nínú àwọn ọ̀dọ́ àfáàtòní ẹ̀ wo bí abáyédé ni ṣé jálàbí táwọn bàbá jọ̀hún ṣe lẹ́yìn ṣe nísìnyí ẹ̀yin ó ń jálàbí wọn ẹ̀yin ó lè ó ń jálàbí wọn ṣé jálàbí jọ̀hún lẹ́yìn ṣe nísìnyí ẹ̀ wo jálàbí rádìrà ní jálàbí ó fò tẹ̀yìn ọ̀dọ́ àfáàsì nísìnyí. à ń bọ̀ ń bẹ̀. bima fi kitabillahi min kulli surati. Alhaji Mashood Abdulkadiri òun wọlé mọ́nu ń gbọ́. wa ayati thumma al-hurufi ta'azzamat. Alhaji Abubakar Abdulkadiri òun wọlé mọ́ katonu. sa'altuka bil Qur'ani. والكتب كلها لا إله إلا الله بأسمائك العليا بآيات فصلت. Alhaji Yusufu Abdulkadiri ọmọ kéwù tèmi nínú ilé ìyá kéwù tàwa bá lónìí nínú wòlímọ̀ ni. دعوتك يا رباه حقا وإنني. orin tó ń kọ ni Adamallahu hayata. orin kuranu ni 1974 níta mo dúpẹ́ bàtà nbẹ̀rẹ̀ irú búlọ́ọ̀kù lọ àdàbíyà tóní níjọ́ náà lájà bàtà ti kọ́ wa. بما في كتاب الله من كل سورة. Táyé Yunus Abdulkadiri ọ̀nà ìpínlẹ̀ ayé kí n làwọn ilé ìdójúkọ yìí àbí àwọn ilé ìjọra wọn gan.
tẹ́ mọ̀ dá ìyàwó yín mọ̀ bá sọ àwọn ìyàwó yín mọ̀ dá yín mọ̀ àwọn táyé kẹ́yìn kan bí ọlọ́run lọ́mọ sànú jókòó ẹ jókòó èyí tí ń rí táyé kẹ́yìn pa àwọn eléyìí náà ni àwọn eléyìí tí ń sọ yìí wá la ilaha illallah aláwọn ìyàwó wa dá wọn mọ̀ ìyàwó wa ń darí ọjà bọ̀ níjọ́ kejì tó ń mú ìyàwó dé òun wá kí wọn pé owó tẹ́ fún mi kò sì tó wọn padà fowó sí ni táyé lórúkọ òun bá wí kẹ́hìndé ló sì bá ń ta òun wá wò ẹ dákun ẹ̀yin tẹ́ dúró ẹ dá padà òun. بما في كتاب الله من كل سورة وآيات ثم الحروف تعظمت Kẹ́hìndé Sọ́líù Abdulkadiri jókòólẹ̀ inú wọn lè mọ̀. سألتك بالقرآن والكتب كلها Ismail Abdulkadiri dà jókòólẹ̀ lọ́wọ́ fìlà wa. Jamiu Abubakar tó ń nà mẹ́ jókòó ní ti ń bọ̀ wá àfa nìrọ̀lẹ́ ní tọ́ba dé ó yẹ ká bá ń jókòó ni obìnrin àwọn Sherifat àwọn dà ọmọ eke ni Allahu Akbar wọn mọ ọ̀ràn wùsẹ̀ gbé magi wá Marufa ọmọ eke lòun náà àwọn náà ń bọ̀ èyí tó wọ̀ kan ní Shuaibat òun náà ń bọ̀ wọ́n bá wa ní òun ni dòwú wọn ṣé dòwú wọn ni ẹ̀wọ̀n lọ́hùn ìwọ́n wá yàtọ̀ ẹ máa wọ lọ́hùn ìgbà tí Fatima ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam mo ṣe bẹ́ẹ̀ yóò bú ẹ̀ dáadáa ní sallallahu alayhi wa sallam olóyè fún Sayyidina Ali karramallahu wajhahu ìgbà ọ̀ya ó bímọ ọmọ àkọ́kọ́ tó kọ́kọ́ bí wọ́n lọ gbé bá anabi alhamdulilayi Fatima bímọ anabi wa gba anabi ní Hasan sallallahu alayhi wa sallam anabi ní Hasan ọmọ náà da púpọ̀ kejì tó bí ìṣẹ́jú mélòó kan ọba tó gbé mi dé anabi ó tún bí mi anabi tó wá gba anabi ní Hussein eléyìí tó fẹ́ dáa ju ti alákọ̀ọ́kọ́ lọ Allahu akbar lọ́wọ́dì Hasan Hussein Hasan àmọ́ àwọn Kẹ́hìndé wọ́n máa ń rí àwọn táyé fín táyé mi ò sì burú táyé mi burú yóò ra gbani pé òun dáyé sí ọ òun dé ayé sí ọ yóò kó ọmọ dáadáa táyé mi sì ní sùúrù bẹ́ẹ̀ mi ti ní sùúrù yìí ọlọ́run bó táyé mi náà sùúrù bẹ́ẹ̀. بما في كتاب الله من كل سورة àti kí gbogbo orí wọ̀límà. وآيات ثم الحروف تعظمت. ìyá wa ń bẹ lójú aago ní ìyàwó bàbá wa mufti ìtànà. àwọn alẹ́ rí tí mo dìde fún àgbàmọ́ jòkó tán kí n tó jòkó bàbá bẹ́ẹ̀ ká lùbáríkà wọn tún máa pọ̀ sí i àbí kí wọ́n jòkó tán ọ̀dọ̀ wọn yà ń lọ jẹun lọ́dọ̀ ìyá wa ìyá yàbọ̀ ọlọ́wọ́n ní báyìí nínú jẹ́. àmín. ọlọ́run sì ṣeun ọ̀sán wọlé san re gbogbo tó tara wọn jáde ló jẹ yẹn. bí a lọ jẹun lọ́dọ̀ wọn ká tó tẹ̀lé àwọn alájàgbà lọ́bí àlọ́ alákàwọ́ ni mọ́tò lọ pàpàpàpà ẹ̀ bá nǹkan kan. adèyàn tagbara n kò rò kí mo dọ́dọ̀ wọn mọ́lá ọlọ́run wọn yọjú mo jẹ́ ti rí wọn. ọlọ́run wọlé àyè wọn náà ó yìí ti san yín lẹ́sàn lọ́ọ̀yà ìyàbọ̀ ní wọ́n sá pọ̀ lọ bẹ́ẹ̀ ni gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa ní jẹ́ ratẹ̀yìn kú. àmín. ọlá àwọn ọmọ ọlọ́mọ tẹ ṣàánú lọ́dọ̀ àwọn alájẹ́. àmín. àmín. ọlọ́run ti ṣe nù. Allahumma ó kì í púpọ̀ ọ̀rẹ́ mi dé ọmọ kí omi kan tó ó kúrú tí ọ̀dà ọ̀túndì yìí. jòkó fòbó tí fò lè kéwú kiri rí fò ibà máa fò máa dẹ́sìkì ni ṣe kí àwọn yẹ ọkùnrin ọ̀yá jòkó kiri rí ọ̀yá ti pọ́n. Lárúbáwá wọlé ìgbà Lárúbáwá wọnú kíláàsì ó sì burú ó ti dàgbò kíláàsì fún Lárúbáwá ni wàláì wàláì ìdáhùn ṣèitán oyin Lárúbáwá kìí ṣe ṣèitán ni ó burú ni
mo ní wàláhì kéde ṣètánì ó burú ni ó sì ṣe tẹ̀gbọ́ nígbà tó wá bọ́ sórí dẹ́sìkì tẹ̀gbọ́ lárúbá ni oṣù ó ní sọ́tún ní ìdáhùn ṣètánì. Allahu akbar. adúgbòlódò Ọlọ́run. Alhamdulillah. gbogbo tó ń bá ń bẹ lọ́wọ́ mọ̀ sí fún ọ. Àmín. la ilaha illallah. Muhammadur Rasulullah. ọ̀rọ̀ wa kọ̀. ẹ̀yin aláàlú Kùránì ẹ dàgbọ́ dọ̀wọ́ yín ẹ bàbàrà Kùránì torí Ọlọ́run. ẹ bàbàrà Kùránì torí Ọlọ́run. akramakallah ẹ jókòó dáadáa máa bọ̀ lọ́dọ̀ mi nìyí bọ́dọ̀ mi kó dọ́gọ́ yìí jókòó dáadáa jókòó dáadáa àwa sàwáwù kan náà ni wa. ẹ bàbàrà Kùránù gbogbo àwọn táwọn fọlá àwọn bẹ lọ́hùn láyé lónìí Kùránù ni ọlọ́wọ́n gbà barikọ́lá nàbí ọlọ́wọ́n ní nìyí la la ilaha illallah ẹ nàjà dùnú pẹ́ la ilaha illallah ọlọ́wọ́n ẹni ọlọ́hùn ọlọ́wọ́n tẹ gbà fún bẹ́ẹ̀ lọ́lọ́hùn ó sì. Insha Allah. sáwọn ìyàwó ẹ wá ní ẹ gbé wọn wá ẹ yọ fídíò ẹ lákọ̀ ẹ jẹ́ ìrìnà bàbá fídíò jẹ́ ìrìnà. ẹ ń dédúró èyí tẹ dé wò yìí ẹ lásìkò yìí ẹ gbọ́ ọ́nú lé pé wọ́n láàbá tí ó ṣe wá sí dídé ẹ túbọ̀ sí yín ọ̀ya 100 naira 1000 kọ̀ọ̀kan yín ọ̀ya ẹ túbọ̀ sí tán ọ̀ya wọn ò lówó eléyìí rí sí dáadáa ti yà. ẹni Allahu akbar. Allahu akbar. bọ́sọ̀ fáwọn ọmọ mi mo ní àníkánjú ilé àfáwà là ń lọ ilé àfáwà là ń lọ. ẹgbẹ́ Kùránù mú dáadáa ẹ dákun torí Ọlọ́run. wàláì ìkìlọ̀ tá a fà wá máa kì wá gbogbo àwa tá a súnmọ́ àfáwà ń bẹ ní Ibrahim Gbòho ní ń wò ní. àfa mi ní àbálẹ̀ mọ̀ bọ̀ níyàbá la yín ká tọ́ ọba ti wáyìn àti ní ṣe wá sí mọ́ bọ́ ọba ti wáyìn àbálẹ̀ yín ká lè àgbáyé ni jókòó báyìí jókòó mẹ́wọ̀n jókòó mẹ́wọ̀n jókòó lẹ̀ jókòó ìní sọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà wọn. Allah. jókòó dáadáa àbá Jamiu Jamiu wo àbàdà bí ba ṣe wá sí yọ wà lọ sàkàbọ ẹnìkan wá ní ẹgbọ́n ọ̀tá kálájú olórí wọ́n sọ̀tà kékeré yẹn. alọ́ àdúgbò. Alhamdulillah. Allahu akbar. alọ́ masa bá wa sórí ẹ̀ fáfá Jamiu dáadáa. Àmín. èmi lèmi máa gbé lọ́wọ́ ni mo ti gbé ni. ó lè ṣe báyìí mo èmi ní pílò rẹ̀ ó yà ṣe báyìí táyì débi tá n lọ ọlọ́run jọ da fáfá Jamiu. Àmín. òun náà mọ ọ̀rẹ́ tí ní ìyá ọmọ rẹ ni a sì dìsáàfù ká ṣe bẹ́ẹ̀ njọ́ náà àwọn tí ṣe bẹ́ẹ̀ tá a ṣe bẹ́ẹ̀ oorun tí wọ́n sùn lọ́wọ́ wa tí ṣe bẹ́ẹ̀ tá a ṣe bẹ́ẹ̀ njọ́ náà làá fún wọn gbádùn ayé lónìí. àwọn tiwa yìí ní sè wọ́n na àwọn ọmọ wa ni gbọ́dọ̀ rẹ̀ àwọn yẹn dàrú ni àwọn yẹn nà tí wọ́n na àwọn ọmọ wa ni àwọn ò lè nà wọ́n jọ náà. ẹ̀yin tẹ́ kẹ́ Kuranu ẹ dì mọ́ Kuranu dáadáa ẹ dì mọ́ Kuranu dáadáa ẹ má yẹ̀yẹ́ Kuranu gbogbo ẹ̀yin kan tẹ́ kẹ́ Kurani tá a pa màálù tẹ́ ẹ rí kémọ́ lónìí àwọn gbogbo àwọn tó jẹ màálù yín ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn afa àdúgbò yín jífà ni wọ́n jẹ. ẹgbẹ́ sóhun ló lè gbé sóhun ló lè gbé òhe. sóhun ló lè gbé òhe. àwọn ọkọ ìyàwó ọjọ́ náà àwọn náà wàá ju pàkó sẹ́yìn wọ́n wà wíwá wà níkan bí èèkàn ẹ̀sìn láì ké kankan sukù ni wọ́n ké. ẹgbẹ́ sóhun ló lè gbé sóhun ló lè gbé òhe. sóhun ló lè gbé òhe. wọ́n máa gbé ọkà kíran yìí àti sukù ni wọ́n ké lónìí wọn ò rí kéwú ké mọ́ sí ọ̀yin
فيا أيها القاري àwọn wọlé mọ̀ tó nínú. بمتمسكا. ọlọ́wọ́ yìí ẹ di ìmọ̀ dáadáa ẹ má jẹ́ ọjẹ́ tó ní àtìtọ́ látẹ̀ ẹ ké níwájú kálukú ẹ ké kuranu ẹ wà sincere pẹ̀lú ẹ ké dáadáa ẹ sì máa jírí ẹ wò. fàyà ayyuhal qari. فيا أيها القاري àbá ni mo pè é tẹ́ ké kuranu. بمتمسكا. ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú kẹ́ gbàmú dáadáa ẹ dì mọ́ dáadáa. بمتمسكا. wàláhi wọn ké kuranu bí okú mi nísìnyí àwọn mi ò rí kuranu kí a mọ́ torí pé wọ́n ti mọ̀ pé owó tí wọ́n ha àwọn tó bá ké kuranu bá 1,000 ni wọ́n sì gba kuranu ẹlòmíì sì sépèrè rẹ̀ tó lóhùn lọ bí àdúrà ẹnu àyà kan tó mọ̀ ní ọmọ aké sókè. Rabbana abúlé àdàmẹ́lẹ́ àdúrà ayé làwọn tó ń yájú náà kó búrọ́dà ayé. ewé tó tún wá múlò kò sí Rabbana àti nẹ́ẹ̀mẹ́fà. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina ọlọ́run ní kò ní yẹ yín. فيا أيها القاري èsè tó ń kúrọ́ tó ń kẹ́ntì ò sínú kuranu. بمتمسكا. àwọn tó ti lọ wọn ò kúrọ́ kéwú àwọn tá a bá wọn ò kúrọ́ kéwú wọn ò ké jìbìtì èsè tẹ́yìn tóní tẹ́yìn kékeré kúkẹ́ báwọn ẹ wá ń da gbogbo ẹrú inú wa náà láti rá àfa tó lóun kọ́ yẹn kéwú wọn ó ṣe wòlímọ̀ wọn wá mú ìyàwó tí ó ṣe wòlímọ̀ wá láti Èkó wọn wá bẹ̀rẹ̀ bisimilayi rahmani rahim bisimilayi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim ọmọbìnrin náà dáhùn wọn wá kí oríire Kùránì kan tán bẹ́ẹ̀ wọn ló kéwú nínú ayé kan yín nìyí nbẹ èyí wọn wá rí kéwú kankan ké wọn gbogbo àwọn ẹbí yín náà jẹ màlúù wọn jẹ màlúù jífa ọlọlọmọ ya jà pé ń wòlímọ̀ tí ò rí kéwú ké mọ́ lónìí ọlọlọmọ ya àdìsọ ń wòlímọ̀ tí ò rí kéwú ké mọ́ lónìí ẹ sépèlè ra yín Ọlọ́run tún sépèlè àfa àtọkọ yín sunkú báwọn afa wa bá kọ́ wa ń sunkú sálẹ̀ wa wí ká lè kéwú ń ta ní síbáyìí wọn kọ́ wa ń sunkú lẹ́bi lè pè wá pé wá wí tẹ́ a bá fẹ́ wí. ẹ̀yin ọ̀dọ́ àbá àtòní ẹ take time ẹ ṣọ́ra yín àníjẹ ba ìlú yìí jẹ́ àsìníjẹ boko àwọn àfa jẹ́ àwọn àṣàṣì tẹ́ ẹ bá mọ̀ Bukari Musa lèmi jẹ́ ẹ kàn rí pé àtẹ̀yìnkú ọ̀sẹ̀ lẹ́nu agboolé yín ni wọn ò ní tiwájú kú mọ́ torí pé ntọ́lọ́hún wí ni wí èyí ṣe tẹ́ ẹ bà lórí jẹ́ èyí ṣe tẹ́ ẹ fẹ́ boko àwọn àfa jẹ́ jálàbí táwọn àfa àjọhùn ṣe kọ́lẹ̀ yìí ń ṣe lónìí àwọn jálàbí ìjọhùn ò pé ẹ mẹ́sì aláboyún wà wọn ò pé ẹ máwọ aláboyún wà wọn ò pé ẹ mú fún àfin wà wọn ò pé ẹ gbégbẹ̀yìn alábùké wà ẹ wo bá buké ti tó nítorí pé ẹ fẹ́ lo kíní igbá tí ń bẹ lẹ́yìn ẹ ẹ sì wéèsì odidi yòókù igbá nìkan lẹ́wọ́ ayọ̀ ẹ̀yin ọ̀dọ́ àfa kí lẹ̀ ń wá káàkiri báyìí ẹ sábẹ owó yìí náà sani ẹ sì fẹ́ gun jíìpù ọ̀tàn èsè tẹ́ẹ̀bà ayé jẹ́ báyìí ẹ má kó kó àwọn àfa jẹ wọn lọ́lọ́hún wọlá Alhaji Kamaru wọn lọ́lọ́hún wọlá Haji Adama àwọn tí wọn mọ náà kò sí tọ́kàn wọn pẹ̀lú náà àmọ́ ìgbàgbọ́ wọn lára àwọn àfa ni ọlọ́hún wọlá Kamaru ọlọ́hún wọlá Adama ọlọ́hún wọlá kíní wọ́n mọ̀ pa àwọn àfa ọlọ́run sì ń gbàdúrà àwọn ẹjọ́ náà ṣé wọ́n lè fọ́ọ̀kù èmi rẹ tọrọ òjò nísìnyí ọlọ́run pé ọkọ̀ kọ́dà kọ́ Buhari ìwúrẹ́ fúlà kò sí kejì òun èyí kò tí a sójú mọ́fọ́dún mẹ́ta èyí ṣe tọ́lọ́wọ́ èyí ṣe tí wọ́n fi fọ́ọ̀kọ́ tí wọ́n gbà kálọ̀ ọlọ́run mọ́ ibi tẹ́ ẹ bá yé ti jáde ní ẹ̀yin ọdún jálà mi bàbá wa wí ẹ máa rán mu bí ẹ bá wà pé ọmọ tí a tọ̀ àwọn àfa ní bá wí àwọn àfa kì í bá wí ẹ̀yin ọ̀dọ́ àfa òun jálà bí ẹ̀yin olè òun jìbìtì ẹ̀yin ní bá wí bóyá ti sọ fún yín ẹ̀sàrà yín jọ bẹ́ẹ̀ tí wọ́n sara yín jọ Buhari Musa ní ń jẹ́ gbogbo ayé lọ́mọ̀ pé Musa bàbá mi ń jẹ́
àfi tó bá ṣe kọ́lọ̀ sọ̀tìn wí nínú Al-Qur'ani pé ẹ má ba nǹkan jẹ́ ló kù tá a sàṣeyẹ yóò gbìyànjú àtẹ̀yìnbó ṣẹlẹ̀ nínú agolo yìí. ìjálá bí níta abálọ́dọ̀ àwọn bàbá ajọ́ wọn ni ewé eré akọ eré abo wọ́n sì sẹ́kù láyé kìnnì kan bí kìnnì kan bí ìrànà fíríngà mú nǹkan kan ọ̀ya ẹ̀hán kìnnì ẹ̀ lọ yóò sì ṣiṣẹ́ àwọn tó ní yọ nà yín 2.5 million wọ́n ti wá àfọ̀sẹ́ wọ́n ti fi sẹ́nu wọ́n ti wá gbogbo nǹkan kí nǹkan wọ́n ti fi sẹ́nu gbogbo rédèrèdè ti wà lẹ́nu wọn. àwọn bàbá tí gbogbo wa wá kéwú lọ́dọ̀ wọn mo fẹ́ bi yín léèrè nígbà máa lọ ọ̀rán múra àdúgbò yín láṣẹ ń bílì yín. èwo làáfà rẹ̀ kọ́ ń kéwú tí wọ́n ń kọ́ ń kéwú tó wá di nígbà wọ́n jáde ìjẹun tán táàfà wá pè pé tó kùtù mọ̀ fẹ́ kọ́ ní bá àti ṣe jó agbárí èèyàn kọ́mọ kéwú náà ń nabọ́ kárí nínú ẹ̀yàn àfọ̀ ọ̀hún jálà bí ó fò tẹ́kùn ayé nìyí kọ́ jáde kárí inú mi dùn àwọn ọ̀dọ́ àfàlà wáyà yìí. kólu àrẹ ọ̀nà wọ́n pé àáfà àtẹ̀mí ó wá kó pé àáfà àtòun òun jogún lọ́dọ̀ wọn ọmú adélébò àtọmú mú bí wọ́n ti máa rẹ̀ wá fáwọn àáfà ni wọ́n sì kọ́ àwọn báwọn ó ti ṣe kọ́ náwó kárí. ẹ wo bí ẹ bá yé dé ẹ wo bí ẹ bá lọrin jẹ dé ẹni tí ń wọ ọmọ láti bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ lọ́mọ lọ́dọ̀ ẹ wá ní ẹ márùn lẹ́ẹ̀fin nǹkan òun sì fún ara yín kọ́kọ́ rẹ̀ ó tó ṣe ha bẹ́ẹ̀ bá rún ìyàwó oníyàwó lẹ́ẹ̀márùn epo ọ̀tán lójú ọbẹ̀. fọyọ́ ayyuhal-qari. sẹ́bẹ̀ẹ́ ti ṣe lẹ́yìn àwọn àbá náà nì. bíi mutamasika. sẹ́bẹ̀ẹ́ ti rólé tiyín ni. fọyọ́ ayyuhal-qari. àdìgbò yìí tẹ́kẹ̀wù tẹ́kẹ̀ kuranu ọmọ lọ́rin. bíi mutamasika. ọlọ́wọ́ yìí ẹgbàmú gidi. mujilallahu fi kulli halin bajila. ọba lọ́rin tòní ẹ̀dàgbọ̀ ẹ̀ṣẹ̀ ṣéwù fọba lọ́rin. ṣéwù. ẹ tún ṣe kan sí. ṣéwù. ẹjọ́ gbé mẹ́ta. ṣéwù. ọba lọ́rin òní ti ń lẹ́ni àyàfi kuranu. fàyà ayyuhal-qari. takure bọ́ba di girigiri ọba lọ́rin pé gbogbo yín pátápátá ẹ máa bọ̀ ní kẹ̀sìn inú àwọn tọ́ba lọ́rin máa ń pè mọ́ wà nù wọn àfàsàn musa ń bẹ nù wọn àdúrà gbà ń bẹ àwọn ọmọ kí wọn làjà gbà bẹ tàn tàjọ dọ à ń bẹ nù àtàjọ ń ṣe yóò sì pa màlúù gbogbo ẹfúrí àṣùbà ẹ ṣàdúrà Ìlọrin ò ní bàjẹ́ àgbọn kọba lọrin sọ yìí ẹ kò mọ fẹ́ kọ́ mọ mi ó dọba kọsọ wọn lè máa sọ yìí wọlọ àmọ́ àníyàn tí wọ́n dà tẹ́ gbọ́ báyìí Ọlọ́run má ba ìlú yìí jẹ́ gbogbo àwọn imams ló pè síbẹ̀ bá a ti ń sọ̀rọ̀ yìí nísìnyí wọ́n ń ṣàdúrà lọ́wọ́ ní kẹ̀sì báyìí bí ti ń bá yín sọ̀rọ̀ yìí. kí ló wá dé ẹ̀yìn àfa oníjàlá bí ọ̀dọ́ èrè yín yìí ni ẹ bá lọ́rin jẹ́ ni ẹ bẹ́ẹ̀ dà lọ́rin irú ni àwọn kan ní wọ́n mú gbóòkì ni wọ́n bá wa kó wọn lẹ́yìn kọ̀ọ̀kan yìí wọ́n yìí sẹ́kù ládùúgbò náà ẹ̀yin tẹ́ ẹ̀kú ládùúgbò tẹ̀ ń yọ ọmú Ọlọ́run ó tó àṣírí yín kéèyàn dúró ń kà láyé yàgbẹ́ ọmọ ní rẹ̀ la Ọlọ́run ní kọ́ náà ní ọ̀pá yín. fàyà ayyuhal-qari. kọ́ náà ní ọ̀pá yín. bíi mutamasika. a ti jẹ gómìnà Ìjẹ̀rù Mègídà yìí wọ́n bá wa fọ̀lú mọ́ wọ́n páàkì wọn ni ìtọ́wá ìtìní kìíní kan hùn hàn yìí takò wọ́n bẹ́ ẹsẹ̀ jẹ́ ẹsẹ̀ nìyọ́ pàtó bá jáde torí ọmọ ara ni àwọn bullets tẹ̀rí ni different type ni wọ́n àwọn kan bẹ yóò bo awọ kò ní fọ egun nbẹ nínú àwọn pírísì nínú àwọn bullets tẹ̀rí wọn tábà yìn fún yẹn lẹ́sẹ̀ báyìí yóò bo awọ àmọ́ kò ní fọ egun àwọn kan bẹ yóò fọ egun àmọ́ wọn ò rí tó àwọn kan bẹ tábà yìn ẹsẹ̀ nìyọ́ jẹ̀rẹ̀ àfi tábà gé irú ẹ̀ ẹ̀yin ò mú gbó lọ́rin ìjọ ẹ bá ti pàdé wọn èyí tẹsẹ̀ yín ó fi rà ni wọ́n yìn fún yín. fàyà ayyuhal-qari. ọmọ lórí ẹ sáré. bíi mutamasika. wàlá ìbọn lọ́wọ́ ti ṣe fún yín nù. mujilallahu fi kulli halin mubajjila. ọlọ́jẹ̀ torí àwọn tí wọ́n sọ̀rọ̀ tá a bá lọ tán pé
kọ́lá kò sọ̀rọ̀ wòlíì mọ̀ kankan. Al-Qur'anu. Aba Yusufu gbogbo wa agbọ̀nbẹ Masudi Táyé Kányìn gbogbo ayẹyẹ jókòó lẹ àbá yìí gbogbo yín ní dàgọ o. Kuranu. Kitabullahi. Tírà Ọlọ́run. Ala khayri khalqi. Gbogbo àwọn anábì Ọlọ́run kò gbé fún wa. Adé Muhammad kan Ọlọ́run gba Kurani. La ya'til batilu. Min bayni yadayhi wala min khalfi. Ori ọsáré ké kankan ó sì yẹ kó o ṣe ìzẹ̀hárù rẹ̀ àmọ́ ọ̀dà pọ̀ wàá tó wí láyà kiri. La ya'til batilu. Ọgbà bẹ̀ wọ́n. Min bayni yadayhi wa min khalfi. Torí pé ọ̀rọ̀ tó ń sọ bọ̀ àdìsí tí wọ́n kọ̀ ń lójú ọ sọ pé min bayni yadayhi wa min khalfi. Àwọn tó wà gbé Kuranu ni la ya'til batilu min bayni yadayhi wala min khalfi tanzilu min hakimin hamidi. Allah. Kuranu nu àmọ́ torí ọ̀rọ̀ òun káwọn ẹlòmíín bẹ́ẹ̀ láàrin agbo yìí ọwọ́ aṣọ wa ni pé kò sí kọ́dà wọ́n sì ti wí bàbá rí olè kọ́ mi ń kéwú àti kọjá yín o. La ya'til batilu. Ìbàjẹ́ òní kan Kuranu tẹ̀ẹ́kẹ́ yìí ẹ̀yin wọlé máa wá nílé òkó lónìí. Min bayni yadayhi wa min khalfi. Ọlọ́jẹ́ Ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ orí Germany ní Germany ń bẹ lórí fóònù mi net obìnrin kan ní kí wọ́n ń pẹ́ lára Kurani wọn náà what is inside Quran ó sì dúró lórí Kurani yìí sì ń sọ kalẹ̀ báyìí la ilaha illallah Muhammadu Rasulullah ń bẹ lórí fóònù mi ètí parẹ́ ẹsẹ̀ rẹ̀ sì ń ra ọ̀rà dínkù kèlò sẹ́jú kan ẹsẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ra dínkù wọ́n wá gbé káàkiri gbogbo ọsibítù wọ́n wá gbé àwọn oníkàkà tí ń sẹ́lẹ̀ ẹsẹ̀ sì ń ra. Allah sallallahu alayhi wa sallam. ẹ̀yin tẹ́ ké tẹ́ mọ̀ wúlò rẹ̀ tẹ́ mọ̀ pé gold la ya'ti al-batil ìbàjẹ́ òní kan Kurani. Min bayni yadayhi. Bẹ́ẹ̀ni kò ní wá láti wájú. Wala min khalfi. Kò ní wá láti ẹ̀yìn. Wa khayrukum fi dunya. Ẹ̀yin ilé ọ̀pọ̀ wa khayrukum fi dunya. Wa khayrukum fi dunya. Tójú rẹ̀ fún yín nù ayé ni. Man ta'allama al-Qur'an. Ta ló lóore o ta ló lóore o ta lẹni Ọlọ́run sóore fún o. Olóore nù yín olóríire nù yín man ta'allama al-Qur'an òun lẹ́nu tó kọ́ Kuranu bẹ́ẹ̀ mi àtọ́lómi gbọ́dọ̀ ti lọ kéwù ta ké Kuranu ni. Wa 'allamahu. Tòwí. Wa 'allamahu. Ọlọ́run yọ. Wa 'allamahu òun lẹ́nu tó ké Kuranu bẹ́ẹ̀ mi àtọ́lómi gbọ́dọ̀ bá ti lọ ké ni. Wa 'allamahu òun náà tó wá kọ́ yẹn ẹ̀rí òun kọ́ yẹn kéwù èmi náà ń kọ́ yẹn kéwù ẹ o bá ti ṣe rire. Fama balul ulama. Eze ẹ o bá fa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló wí. Ma balul ulama. Torí wọ́n lè fẹ́ sàṣẹ ẹ̀yin náà wí bẹ́ẹ̀. Ma balul ulama. ẹ̀yin náà lè fẹ́ sàṣẹ èrì yín yí àpọ̀ ń bẹ̀. Ma balul ulama. Ma balul ulama ẹ o bá fa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ma balul ulama èsè kí ló ẹ̀yin àfa èsè yín. Qad ittakhadhul Qur'ana shi'ran. Ẹ ti sọ Kuranu dórin ẹ sì wá sọ Kuranu dórin bẹ́ẹ̀ yọ ọkọ ní fújì nísìn oní Kuranu ní ẹ̀kọ́ bẹ̀rẹ̀. wọ́n yà sí irú sọ́ọ̀lì mi náà ìlà hasara ẹ wà ń wèrè ní orí alukurani wọ́n ní Kuranu ààrẹ ni ké
láwàní Ìlọrin láwàní àwa àfa wọ́n wé nínú pósítà tíátà wọ́n gbé bọ̀dá ní eré yín burú ààrẹ ní ké. kọ́ni takazul Qur'ana shi'ra. láwàní tí gbogbo wa lajọ ní ẹnìkan kọ́ ló ní láwàní. má bàálù kan. Eze Yafa, what is wrong with you people? Eze Yafa. wa ulama salafu. wa ulama usalafu. àwọn àfa tí wọ́n ti kọjá lọ. khawfullah fi qulubihim. ìbẹ̀rù Ọlọ́run ó kúnnú ọkàn wọn ni. wa qira'atumul Qur'ana bitadbiri. àwọn àfa àtàwí tí wọ́n ti lọ yìí ẹ bá sì ké Kuranu wọn a máa jírí ẹ wò pé olùkọ́ náà pé Ọlọ́run yóò sì ṣe tó wù yìí náà àwọn ò jírí ẹ wò mọ́ ẹ̀rù Ọlọ́run ń bà wọ́n àwa tó ní àbẹ̀rù Ọlọ́run kéle àlẹ́ yẹn gbé jẹ́nàbà wá mọ́sálásí jẹ́nàbà wá mọ́sálásí ó sì ní ẹ̀sìn gámọ́ ọ ṣáájú fún wa àbí kíni wọ́n wẹ òkú tán ẹlòmíín jẹ́nàbà la wọ́n sì gbé yẹ sàlọ́ alẹ́ sàlọ́ la òun náà tó bọ́ òun náà tó bọ́ wájú yóò kírun sókù la gbogbo ẹ̀ wá ń kọlura wọn àwa la abẹ lọ́hùn kọgbà obìnrin mi gbogbo Ramadan ti ń ba láyé mẹ́rin àbí márùn ti ń jẹ kọ̀sán mọ́ kọ̀sán kankan kò sí bẹ́ẹ̀ ni bó la ti wẹ̀wẹ̀ nífàsì bó la ti wẹ̀wẹ̀ háìbọ̀ ó ti tọ́kàn wàhálà rẹ̀ ó sì pọ̀nú àwẹ̀ ni ìyá abilé ẹlẹ́gbẹ̀ẹ́ mọ̀ sí ìlọ kankan o tọ́lá ń bọ̀ wá lọ́ọ̀gì ẹ̀kọ́ ó sì jẹ àwẹ̀ bíi 100 òṣìṣẹ́ Ọlọ́run sì ní ìbùn yín ẹ jẹ eré ibú ìyanu sàárè kẹtọ́ níwájú èmi Ọlọ́run. àfa àti bá wa ń sọ wọ̀nyí ẹ wà pé ń bu yín tá a wá ní jísí Ọlọ́run mọ́ lẹ́yìn náírà márùn ó sì ti tẹ́lẹ̀ tẹ́kù bí ọgbọ̀n bẹ́ẹ̀ rẹ̀ tá a yọ̀ dànù bàbá ń kawó lé. àwẹ̀ lọ inú àwẹ̀ ló bímọ ìjọ sàn yókù mọ́ inú àwẹ̀ ní nǹkan oṣù rẹ̀ dé ìjọ sánmọ́ wòye tó ti sípọ̀ Ọlọ́run ní ìbò yín mo bò yín ní irun tẹ̀ bá kí during the menstruation nígbà tẹ́ ń bá ṣe nǹkan oṣù lọ́wọ́ kí ló jẹ́ ń bò yín ní irun ojoojúmọ́ lẹ̀ ń kí ìwọ̀n bò yín láwẹ̀ ẹ jẹ ìyá rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ yẹn bá kúnú àwẹ̀ mọ́ ní ká pín ẹ pín àwẹ̀ rẹ̀ báwọn mẹ́ ebi wọ́n pín fídíò yíṣá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwẹ̀ kù ìwọ gba mẹ́wàá ìwọ làgbà wọn ìwọ kò gbé jíìpù ọ gba mẹ́wàá wọ́n ní a pín fún wọn àwẹ̀ wọn náà lọ gba yìí adasalatu wa múra ìwọ tó gba àwẹ̀ tá nẹ́bí mu àtàwọn nẹ́bí láti jọ sàwádà. bàbá ní jàǹnà. yàrá síra bàbá dàlí jàǹnà yé bàbá dàlí jàǹnà. wèrè. tá nẹ́bí láti jọ sọ̀rọ̀ pọ̀ bàbá dàlí jàǹnà. ọ̀sán nẹ́bí dà jígì jàgà. wàhálù bùtúnù bí ṣíàmì. àwọn tá a wí àwọn ulama salaf ẹ jama yẹn ní la ilaha illallah. la ilaha illallah. àwọn ulama àmì ń lè yàgé o àwọn ulama salaf àwọn àfa tó kọjá lọ baba wa ní sóró baba wa basharu ladangbani baba wa lè bàákínní baba wa sukuti baba lagbaji ajongolo oníwúrìdì baba ní bani gbogbo àwọn baba tá à ń kàlẹ́ wọn àwọn baba wa lè kọ̀rọ̀ lè bàtúrè gbogbo àwọn tá à ń kàlẹ́ wọ̀nyí. halu ulama usala àwọn afa tó ti kọjá lọ halu bùtú ni hàn wọ́n pa ikùn wọn sófo. bisiyami. wọ́n gbà wẹ̀ fọlọ́. wakiyam. èmi ọmọ pé yẹn fi igbó jẹ sáré. ọkùnrin wèrè kan bẹ yànnà lé mi sunka bá sun ni wọ́n ní jẹ wọ́n lé kó mi kan wọ́n lé wá bẹ̀ wọ́n àwa lè ti ṣe tán àwa láàlè torígbà lé bá ti wó pààyàn bíi mẹ́rìnlá ń bẹ̀ tọ́ wá ara gbó èyí tí ń wá kiri sínú mo sọ fún yín kọ́ bá ti pé irọ́ ni níjẹ́ bá gbẹ́gbẹ́ wọn nílé àsúnkà wo èèyàn bíi 100 ló kú sínú ẹ̀. àwa èyí sọ̀rọ̀ à ń yọ ọ́kì àní okó àgbákò kúrò ládùúgbò tiwa kó ń yànnà tiwa. inú àwẹ̀ mọ́ wá wọn mà nẹ́bí àdámà ń bá ń bọ̀ ládùúgbò rẹ̀ ń wà pàgì báyìí. ẹ mọ̀ gbígbà téèyàn lọ́ọ́ ra ọ̀gẹ̀dẹ̀ táàbì sínú.
ẹlòmíì òun jòkó nu mọ́tò yóò ti pè wọ́n hello bring 5 ìwọ nìkan tán ẹlòmíì polybag ló gbé wá nítorí lọ́wọ́ ta fáwọn àdúgbò wọn. nínú àwẹ̀ wọ́n tún wá kan lẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n wá ra tíṣàárì. àwẹ̀ lọ́wọ́ gba yìí gbogbo ntá nàbí wí lọ ọ̀sẹ̀ kan bẹ̀ yìí. wa alayhi wa sallam. àwa akọrin mọ́kà ń pèrò lé ọlọ́run káàbọ̀ ní ọlọ́run wọlé àbọ̀rọ̀ owó rẹ̀ gbogbo fara ìlú ọlọ́run ọ̀sán gbogbo súnà nàbí kò sí ká tó ṣe. ìwọ ya ń bọ̀ lọ mọ́sálásí tó jí ọmọ rẹ bàbá ń bọ̀ lọ sọ́jọ́ ọmọ rẹ ẹ̀yin lẹ́ mọ̀ ẹ̀ balẹ̀ ọ̀ ń bẹ̀ yín ara ẹ̀ jẹ́nu. wíwò àwọn ulama usala tá a lá ń kọ́sẹ̀ wọn lónìí wíwò wọn báyìí. kalamuhu lillah. ọ̀rọ̀ sísọ tọ́lọ́hún ọba ni. kalamuhu lillah. bí gbogbo onígbò bá tọrọ àtibọ̀tán kọ́ máa tọrọ ọrú àtibọ̀tán sí àmọ̀nù wáyìn sí àmọ̀nù òkú náà kọ́ alájí wa ṣe o gbogbo onígbò bí bá ń tọrọ àtibọ̀tán irú ẹ̀ ní kọ́ máa tọrọ ó ṣe nígbà tiẹ̀ ó ṣe dáadáa ẹni wọn tó lè ṣe ń sì ń kú ò láyà ó sì di ìmáàmù ó di ìmáàmù ni kò sábà rí bẹ́ẹ̀ ẹ tọ́ka ru ẹ kẹ́ ẹ tó lè kà pé ó kú òun bí ipò ìmáàmù alájí ṣéwù nìkan ní lárí Ìlọrin káàkiri ẹ lómi ọlọ́run wù àníyàn rẹ̀ gba àwọn tá a tún rí lẹ́yìn olè ni wọ́n ọkọ lè po fóbi ẹ̀ka àwọn obìnrin lọ́mọ́ká ajogede eyín pọ́ńtà bí ẹ̀rín òní tí ì tẹ́rìn yára sí i dà kábàámọ̀ kó ṣe méjì sẹ́yìn. kalamuhu lillahi. ọ̀rọ̀ àwọn wúlò máa wù sálà àwọn tó lo Kùránì bó ti yẹ kí wọ́n lò ọ̀rọ̀ wọn tọ́lọ́hún ni. hayatuhu lillahi. ìsẹ̀mí wọn tọ́lọ́hún ni. lahumul bushra. eré àwọn tó ti lọ. lahumul bushra. àtàwọn tó bi eré wọn. lahumul bushra. àwọn tó ti lọ ní táwọn bọ́lá wọn bẹ lọ́hùn eré wọn gbére wọn lọ́hùn. fi dunya. láyé ni. wal akhirah. àtijọ́ kìí àmọ̀ tá a pàdé. الثاني من الكلام. ọ̀rọ̀ kejì tí wọ́n sọ tí mi ń dé ní. ما بالكم. mo tún béèrè second question. èé sẹ́yìn. يتركون المدرسة. ẹ̀yin àfa ẹ̀ máa ń file kéwulẹ̀ ẹ̀ máa kọ́ yẹn kéwu mọ́ bọ́ọ̀lù lọ́mọ kùtẹ́ ẹ̀ máa ń kọ́ yẹn nísìn bọ́ọ̀lù gbogbo ilé kéwu ní bàbá wa àwọn àgóde wọn jọ̀hún wọn ti ilé sọmídọ́lọ́rọ̀ wọn lọ pé kápẹ́ntà wọn wá kan gbogbo ẹ̀ tam wọn wá fi pákó yìí ká wọn wá sọ di ilé bọ́ọ̀lù á sinà ọlọ́run lẹ́yìn máa sinà nsọ náà ni Liverpool ọlọ́run bẹ́ẹ̀ máa ta kù náà ni báàkà abẹ́ẹ̀ tí máa bá a ginu ọlọ́run wa bẹ́ẹ̀ tí ń wí ọlọ́run náà dẹ́yìn náà ló ẹlòmíì wá ṣe ibi kan bọ́ sí ọlọ́run náà lẹ́tọ̀ lọ pé ẹ̀ sinà. ما بالكم. ọlọ́run náà lẹ́tọ̀ lọ pé ẹ̀ máa bá a kí. وتركوا المدرسة. èyí ṣe tẹ̀ ìfilẹ̀ kéwù rẹ̀ tẹ̀ kọ́ yẹn kéwù mọ́. وأصل العلم. ìpìlẹ̀ mímọ̀ ibẹ̀ orí aslul ilmi ìbẹ̀rẹ̀ mímọ̀ láyé. وأصل المدرسة. ìpìlẹ̀ lè kéwù. هي في أحد رسول الله. lásìkò àdé Muhammad lọ ṣẹlẹ̀. كان yóò bọ́ àdé Muhammad. sallallahu alayhi wa sallam. في أول مبعثه. orílẹ̀ kọ̀ọ̀kan gba àwọn gbé ànábì ǹdẹ́gbẹ́ ǹdẹ́ má lọ jíṣẹ́. يجتمع بالسابقين. àwọn ẹni àkọ́kọ́ àwọn tó bá ànábì lùgbà ànábì wa kó wọn jọ. إلى دين الإسلام. ó kó wọn jọ ẹ máa bọ̀ ìsìlámù ni kò sẹ́sìn kan mọ́ lẹ́yìn ni. ويعلمهم القرآن. kọ́ wa kó wọn jọ lásán ànábì tún wọn kọ́ wọn lálùkùránì ọ̀rọ̀ Ọlọ́run. وكيفية الصلاة. ànábì tún wọn kọ́ wọn ẹ wo jádùwálù ànábì yọ kọ́kọ́ kọ́ wọn nípa islam tọ́wọ́ kọ́ wọn nípa tọ́kọ́ wọn ní kuranu tán yọ wà kọ́ wọn kayfiyatu salat òun ni second nínú jádùwálù ànábì
anabi wa kọ́ bóòlù àti ṣe kírun. وكيفية الغسل anabi tó wa kọ́ wọn bóòlù àti wẹ̀ bíyàwó rẹ̀ ọba ọmọ bá àti wẹ̀ jẹ́nẹ́bà ìwọ ọkọ òpè níwọ náà bọ́kọ bá mọ̀ o lè kọ́ ìyàwó rẹ̀ ẹ jọ wọlé wẹ̀ ni yóò sì dúró tí ẹ bóun náà ló ní ọ ìwọ ló ní wọn náà gbogbo tí ń bẹ lára wa làwọn obìnrin yóò rí gbogbo tí ń bẹ lára wa lóbìnrin yóò rí ntí ìyàwó òde rí obìnrin yóò sì rí ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n lé wọ́n ń ṣe ìyàwó nulẹ̀ wọn ọkọ ṣe òun ti gbàgbé pé àwọn àlejò ń bẹ nulẹ̀ àwọn bí tí sùn ni yóò sùn ìyàwó wa pé bàbá ara bí ẹ fasọ sára ẹ ọlọ́run òsì bò yín níwọ̀n ẹ fasọ sára ilẹ̀ kójọ bá mú yìí àwọn ìyàwó náà rẹ̀ ni wọ́n ti mọ tí ì wí. وكيفية الغسل ìkẹyàtọ̀ rẹ̀ tó gbé o. àforíjì lọ́pọ̀lọpọ̀ o. ìkẹyàtọ̀ rẹ̀ tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ o. kọlọ́bà Abdulrahim oníwàsí àgbáyé àfáwà dáadáa. ẹ̀yin tá a ké kuranu ọ̀dọ̀ wọ̀ yín ẹ gbàmú dáadáa o ẹ lò dáadáa o ẹ kọ́ báwọn afá àti kọ́ yín o ẹ lò báwọn afá àti ní ẹ lò o bẹ́ẹ̀ bá ké kuranu tá a bá bandi tí ọ̀dà ọmọlẹ́yìn Sátánì ni bẹ́ẹ̀ bá ké kuranu tá a bá bandi kọ́ ọmọnìkejì rí o ṣubú ọmọlẹ́yìn Sátánì ni bẹ́ẹ̀ bá ké kuranu tá a bá bandi pé nǹkan ọmọnìkejì ẹ̀ lẹ́yìn ọmọlẹ́yìn Sátánì ni bẹ́ẹ̀ bá ké kuranu tá a bá bandi àwùjọ pé ẹ̀jẹ̀ abati ẹ̀jẹ̀ kò ní wọ àlùjánnà bẹ́ẹ̀ bá ké kuranu tá a bá bandi pé kíni o ti dààbò tóun ntí o ní dààbò ní ìmọ̀ wí kò ní wọ àlùjánnà ẹ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà yín ọjọ́ ti lọ ni ẹ̀dẹ́ bá ti ké kuranu àbọ̀dọ̀ mọ́ bá mi tọ́ da ni o mo ti jókòó mi yẹ nìkan ò lè pé wọn dá ìdẹ nìkan lè mọ báwọn dá sí o ti rí mi ni èmi èyí lọ bí kankan tí n bá lọ wá sí ọba mi nílé mi tí n bá sì ń sùn bí n bá ń sùn mo ti sọ fún wọn kalẹ̀ ẹ gbọ́dọ̀ ti wá láti ilé ajé tó mọ bí tọ ẹ jí mi mo ti sọ fún wọn kalẹ̀ bọ́lẹ̀ ti wá ilé àwọn alájẹ àgbà ni ilé tó fèsì wọn ẹ jí mi bọ́lẹ̀ ti wá ní Ṣàngó èmi wá ń tẹran wọ́n sùn ẹ má kúrò fún wọn wọ́n sùn tọrọ kan lọ́dọ̀ ẹni bọ́dì ọ̀dọ̀ Ọlọ́run ní ti ń tọrọ ẹ̀ ẹni tí ó bá jí sí Ọlọ́run tó fẹ́ gbádùn sí Ọlọ́run tí ó jẹ kọ́mọ tọrọ kan lọ́dọ̀ ẹni kankan Ọlọ́run kọ́mọ wá nkẹ́sì lọ́dọ̀ ó rí sí Ọlọ́run jẹ àmọ́ bọ̀ bá ara lẹ̀ tó bá wẹ̀ tí ó bọ̀ ń búlọ̀kù 100 ó ní rọ̀rọ̀ sọ o tó bá wẹ̀ tí ó bọ̀ ń símọ́ntì 10 ó ní rọ̀rọ̀ sọ o èmi Buhari Musa kọ́ àbí ìwà paanu ẹni ó fi kékan tiẹ̀ èmi tí mo fi paanu kan tèmi Ọlọ́run jọ mú wa yóò jọ dahoro ni wọ́n tó sì kọ́ máa ń sàn tó ṣe pé yẹn lè sọnù nínú ẹ̀ èmi tí mo sì kọ́ èyí téèyàn mọ̀nà tí ó gbà wọlé wá nínú yàrá mi ilé ni ilé jẹ́ I'm going home you are going home ni wọ́n náà wì tani. akọrọ ìkẹ́tọ̀ ìlà tó gbé o. àforíjì lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́tọ̀ tó gbé àforíjì lọ́pọ̀lọpọ̀ o. kọlọ́bà Abdulrahim oníwàsí àgbáyé àfáwà dáadáa. àfa mi mọ̀ ní púpọ̀ ìmúra tí wọ́n ṣàdúrà àfa wọn oníwàsí àgbáyé sì dé. kálukú jókòó lẹ̀ wọ́n ti jókòó ẹ jókòó lẹ̀ wọ́n ti jókòó. Ọlọ́run mú kálukú àti ó dìde Ọlọ́run mú ẹ mo ti mọ̀ pé nìkan ó de gbogbo wa yìí lá dìde Ọlọ́run mú kálukú. ẹ lọ́kàn mọ́ bínú àfa wa lóde wọ́n fúri yarhamukallah àfa wa Yusuf kí àfa wa àfa wa Ọlọ́run wọn fọ àlùbáríkà sí gbogbo yín wọn Ọlọ́run wọn fọ àlùbáríkà sí fún gbogbo yín ẹ lọ́kàn ẹ sábẹ́ fún wọn jẹ̀mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run wọn ṣe àfa wa yọ̀ọ̀dà rẹ lónìí wọ́n yọ̀ọ̀dà rẹ lónìí wọ́n yọ̀ọ̀dà rẹ lónìí lọ́ọ́ jòkó lẹ̀ èmi mọ gbẹnu sọ́bẹ̀ lọ́ọ́ jòkó lẹ̀ èmi mọ gbẹnu sọ́bẹ̀ mo débi àdúrà làáfà wa dé. Insha Allah. lónìí ẹ̀yin ilé òkú bì í ọlọ́mọdé ẹ̀ nà mí lónìí ẹ̀yin ilé òkú wo Yusuf ní òkú bọ́ bá ti rí mi wò ní ma gbọ́ Yusuf mọ́ òkú ní ẹ̀jẹ̀ mọ́ ọ̀rẹ́jà àdúgbò yìí ẹ̀yin ilé òkú
inú mi ń dùn lónìí púpọ̀ inú dúdú mi tó wá di dọ́bù pé àáfàá mi bá mi tí ì lọ inú mi dùn. ẹ bá ń ké iná àti iná kan olójú bú aláníyàn bú ọlọ́kàn bú gbogbo àwọn tó ń bá àáfàá mi fà á tipa àwọn ọ̀ká àáfàá mi ọlọ́mọdé pa àwọn ọ̀ká àáfàá wa tó ní. amiina. àti gbogbo àwọn yòókù wọn. Allahumma amin. bisimilayi inna atayna. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانعك ولا أبتر آمين ọlọ́wọ́ bá ṣe é fún yín. آمين. ọ̀dà kéèyàn jẹ́jẹ́ púpọ̀ gbogbo àwa tá a jẹ́jẹ́ tá a ní sùúrù ọlọ́run máa ń ṣàánú wa púpọ̀. ìyá kan ní lóòótọ́ ni àfáà wa Yusufu máa bọ̀ tó bẹ́ẹ̀ ni ẹ̀ ló jẹ́ ẹ máa bọ̀ sà o ṣe wọn mọ dáadáa ó ní aṣíwájú mi bẹ kálẹ̀ o òun da ọjọ́ pé lóòótọ́ tiẹ̀ ní wọ́n tó síbẹ̀ ní tani ọlọ́mọdé níbo láwọn àgbo yìí sí kó kẹ́mi ó fi tèmi náà lé fún wọn ọ̀ tó fún wọn ni nǹkan ọmọ ọlọ́run àpò tiwọn náà mọ̀jẹ̀ falùbáríkà mi ta káyìtì. ńlọdọ alájùmọ̀ oṣèwọ̀n alájùmọ̀ ṣúdì àwọn náà ní mo fẹ́ ṣàdúrà kí n ṣe. Allah ọ dákẹ́ ẹ̀ mọ́ sórí o mo fún àfa mi ní 2000 wọ́n àdúrà ọlọ́run ti dá nǹkan mi padà fún mi ẹ lọ́ọ́ jòkó lẹ̀ kò ní tẹ́ lọ́wọ́ yín láyé láyé ẹnìkan tí ẹ lọ́rẹ̀ kankan ládùúgbò ni ẹ wá ṣe ẹ rí bẹ́ẹ̀ yẹn bá pẹ́ yẹn ládùúgbò yẹn báyìí tá a bá rẹ̀ nìkan kan ara máa ń fún yàn á sáré nìkan tí ó sọ bọ́ọ̀jì owó yín ẹ yà ṣe ahin ara nìkan ẹ yà ṣe abẹ gbélé ni ẹ gbélé. ẹ̀yin jama èmi ní kọ̀kọ́ sanwó àdúrà fáfáà mi wọ́n bá ń sa ilé ògbó náà nì gbogbo ilé ògbó pátá àdúgbò ní ìpátá wàláhì bá a ti dé wọ́n bọ́ pa dé kálukú àdúgbò kíá ìjà yìí sì kù ọlọ́run ọmọ náà wà ní yíyọ ọlọ́run ọmọ lè fẹ́rẹ̀ kí bẹ́ẹ̀ lára kàrà ọ̀pẹ̀ láti lórí òkú èyí ká gbogbo jírí kọ̀ọ̀kan láti gbogbo ìdíbi òde ọlọ́run ní jẹ́ nílẹ̀ àpàdà sí i. àdúrà tẹ́ bá tọrọ fún wọn ni ẹ̀fí sábò kọ̀sánwó àdúrà nìyí adúlọ̀ kọ̀ọ̀kan àfọ̀ọ́kùn. واتباعه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم